Atakoro ló kọ mi. Èmi lẹkùn tí ń jẹ kan lọ́wọ́ tí ń béèrè omi. Èmi ni mi wọn ò ṣe tẹ̀ mọ́lẹ̀ o. Béèyàn bá tẹ́ mi olúwa rẹ̀ ọ̀gẹ̀dì. Èyí tí ó bá gàndí dandan ni kó tiro. Ẹ gbọ́ mi yé. Ṣé rí bí mo ṣe kọjá ní ẹ̀gbẹ́ yín o? Àwọn olùmọ̀lẹ́ wá sọ kankan fún mi nípa yín. Wọ́n gbé sí mi létí. Ṣé bẹ́ẹ̀ sì wà yóò yẹ kó ti dá fún yín jù báyìí lọ? Ẹ rí pẹ́ẹ́rẹ́ wa ni. Kò yẹ kẹ́ ẹ mọ́ fẹsẹ̀ rin. Ṣé rí mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ irú àwa yìí. Ayé ní sí yín. Iṣẹ́ ayé ni. Ọwọ́ ní bẹ lára yín. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ẹ mọ gun mọ́tò kẹ́ ẹ mọ ṣe kínní ni. Àmọ́ tí ẹ bá súnmọ́ irú wa báyìí, ó láwọn ètò kan àwọn nǹkan kọ̀ọ̀kan tá à yanjú fún yín tó ṣe pé títí ọdún tí ń bọ̀ ẹ sì gun mọ́tò. Ṣé wọ́n sọ fún mi pé fẹ́ gun Uber ẹjọ́ tí ọlọ́mi ò ní ìdí Uber o tó ti eyín mi ò gun Uber o ibi tí mo lọ jìnnà ẹ dákun tó ti eyín ẹ ṣe. Àbígbèrè ló bẹ̀rẹ̀. Àti bí ó ṣe eré mi nísìn mo jọ ẹni tí ń gun Uber kò sí àpẹẹrẹ babaláwo lára mi. Ẹ gbà mí ní tèmi ń sọ fún ọ ni pé èmi ò gun Uber àní bó ṣe wà iṣẹ́ àwọ̀rí sáwọ̀ ọ̀yà afẹ́ ká ti ètò fún wọn kó jẹ́ pé títí ọdún tí ń bọ̀ kó gun mọ́tò kó máa ṣe kó lówó. Kí ló dé tẹ́yọ̀ ọkùnrin ní sinú báyìí èmi ò lè fẹ́ yín o tó ti eyín àwọn baálẹ̀ lúwa gba àwọn bàlúwa wọ́n ti kú lẹ́yìn ọ̀rọ̀ mi ò gbà fún ọ ni èmi ò lè fẹ́ yín. Lórí baálẹ̀ yín ò pé o baálẹ̀ rí ọbọ̀ ṣe rí pẹ̀lú tí yóò sì tún lóun fi ọ baálẹ̀ yín ọ̀gbà lọ. Sọmọ tí mo fẹ́ sọ àníṣe bó ṣe wà iṣẹ́ tábà yín ṣe àwọn ètò kan kó jẹ́ pé títí ọdún tí ń bọ̀ ẹ̀yin náà gun mọ́tò. Ọmọkùnrin yóò ti ń pa irọ́ ìwọ tó ẹ pé ò mọṣẹ́ ó mọ kankan o èmi ló fẹ́ gbá kò sí owó ńlẹ̀ o. Èmi lèmi fẹ́ gbá o. Kò sí owó ńlẹ̀ kẹ́kọ̀ọ́ rádaràda yín lọ sọ́run oníranù. Ó ń ṣe rẹ ara rẹ ló ń ṣe orí ẹ ò pé wà tàn tẹ̀mí gán mọ̀ kí ni ìwọ gan ṣe yẹ ìwọ. Olè sọmọ ní sá sí ọ̀nà á tẹ̀síwájú.